ìwòye tèmi òkú ọba òkú ìlú ni ìlú ló lòkú ọba nílẹ̀ Yorùbá ìlú ló lòkú ọba nílẹ̀ Gẹ̀ẹ́sì náà ẹ wo ọbabìnrin tó gbéṣẹ̀ ẹ rí pé ìlú ló lòkú ẹ̀. Ayé ń yí padà bí ètò ọba jíjẹ nílùú kọ̀ọ̀kan ṣe yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà ni ètò ìpapòdà ìpalẹ̀mọ́ ọba tó bá papòdà ṣe yàtọ̀ ìdálù kọ̀ọ̀kan ètò wọn yàtọ̀ síra wọn. Irú ní Òwu Kúta aláwo kankan ò ní ṣe pẹ̀lú ìlànà sísìnkú ọba. Ìlú míì náà pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé aláwo ò ní ṣe pẹ̀lú ẹ̀. But àwọn ìlú kan wà tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nígbà ìwáṣẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan ń yí padà. Ó ní tí àwọn náà rí kí wọ́n tó fohùn fọ̀ sí àwọn ọmọ ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n ní ìdáhùn béèrè yín ìlú ló lòkú ọba ọba tí ó kú gbéṣẹ̀ kò mọ ohun tó ṣẹlẹ̀ sí òkú òun mọ́ àbí ibi àti ẹ̀ ń yọ̀ ni ọba jẹ́lẹ̀ India ni ebi wọn ó dáná sun gbogbo ohun táwọn yìí ni wọn ó sì kó irú ẹ̀ núgò ó dáná sun ni bó ṣe wò ó lówó tó bó ṣe wò ó nípò kó lọ́lá tó wọn á dáná sun wọn á sì run wọn ó sì kó kókó ẹ̀ núgò. Ní ìdáhùn mi rèé lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ kóòtù òjíire nínú àwọn ẹ̀yà tó wà inú ẹ̀ láti rí ẹ̀yà Òwu a rí Ìjẹ̀bú a rí Oǹdó a rí Ìkálẹ̀ a rí Ìjẹ̀ṣà a rí Ọ̀yọ́ a rí Gbónà. Nínú àwọn ẹ̀yà tó wà yẹn Òwu ló pọ̀ jù. Nǹkan kan náà ni gbogbo àwa Òwu àtòwu Kúta àtòwu Abẹ́òkúta. Orírun kan náà lájọ ní ibì kan náà láti ṣẹ̀ wá. Ó ní mo máa fi ń sọ fáwọn oníròyìn lédè Gẹ̀ẹ́sì wípé àwa ni àdàbí Júù nílẹ̀ káàárọ̀ òjíire. Ṣé mọ̀ pé àwọn Jews nígbà tí ogun ṣẹlẹ̀ ni wọ́n fọ́nká lẹ́yìn tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní Holocaust ni àwọn Júù fọ́nká orílẹ̀. Òwu náà fọ́nká lẹ́yìn àpawọ́pọ̀ ogun àpapọ̀ Yorùbá tí wọ́n dojú ogun kọ Òwu nígbà náà lọ́hùn 1820 to 1826. Ibi tí Odùduwà àkọ́kọ́ tẹ̀wádó sí òun náà ń pè ní Òwu Ìpólé. Òwu Ìpólé yẹn ò jìnnà sí Ifẹ̀. Òwu Ìpólé ló paradà ló di àgọ́ Òwu. Àgọ́ Òwu náà tún paradà lónìí òun ló ń jẹ́ Orílẹ̀ Òwu. Orílẹ̀ Òwu wà ní ẹ̀gbẹ́ kò jìnnà sí Gbọ̀ngán ó pààlà pẹ̀lú Jẹ̀bú Igbó ó súnmọ́lé Ifẹ̀ ibi tí gbogbo Òwu ti ṣẹ̀ wá nìyẹn. Fàpẹẹrẹ tẹ́ bá wọ Ọbásanjọ́ Presidential Library l'Abẹ́òkúta ẹ rí n táwọn olóyìnbó ń pè ní family chronology ní ìtàn ìgbésí ayé Balógun Ọbásanjọ́ ó kọ sókè gbàgàgà ń bẹ̀ tí wọ́n fi bẹ̀ pé ibi táwọn ti ṣẹ̀ wá o ilé Abẹ́sẹ̀ ni àwọn baba ńlá àwọn ti ṣẹ̀ wá o láti Orílẹ̀ Òwu o. Now Òwu Kúta dé ibi tí àwọn baba ńlá mi tẹ̀dó yìí Akíndélé Anlúgbà wọ́n kúrò lórílẹ̀ Òwu
1427 kógun tí ẹ̀ tó ṣẹlẹ̀ rárá láti débí. Ṣé àpògùn bẹ̀rẹ̀ ní 1820 to 26 or 14 plus láti débí. Bí ìletò kejìlá jẹ́, ṣùgbọ́n Abẹ́òkúta jẹ́ Òwu Abẹ́òkúta, àwọn ọmọ bàbá wa ni wọ́n jẹ́ ìlú tó gbajúgbajà tó ti wà láàrin gbùngbùn láti gba àwáṣẹ. Nǹkan kan náà ni wá, kò sí yàtọ̀ nínú wa. A sì jọ ń ṣe àṣepọ̀ tó ra ní àbúrẹ́là kan tó bò wá tá à ń pè ní RUOP, Royal Union of Owu People. Olóògbé Akin Olúgbadé ló dá a lẹ̀ nígbà náà lọ́hùn. So olóògbé Akin Olúgbadé yẹn ni Balógun Òwu nígbà náà lọ́hùn. Oyè yẹn ni bàbá Ọbásanjọ́ lò lọ́wọ́ báyìí, kọ́lọ́run jẹ́ kán lò pẹ́. Now gbogbo Òwu lápapọ̀ àìjà pé Òwu báyìí lójú ti gbá lọ, tọ̀hún ló jàwó lọ. Tẹ bá sì wò nǹkan ẹyọ kan, adé ẹyọ kan la pàdánù l'Òwu níjọ́ kìíní àná. Ẹ wo gbogbo ibi tí a sọlẹ̀ sí báyìí lónìí tá a jẹ́ aládé. Òwu Kuta. Nígbà wáṣẹ̀ Ikuta mítì lórúkọ Kuta. Nígbà tí àwọn baba ńlá mi gbéra ní orílẹ̀ Òwu, jagunjagun ni, ọmọ ọba ni, ó rò pé òun lóye ó kàn lórílẹ̀ Òwu lọ́dún náà lọ́hùn. Àbúrò ni Ifá mú. Bí Ifá ṣe má búrò, ẹ sì mọ̀ pé kò èké ò sí ńgbà náà bíi ti sìn, wọn yìí pa òun fádà. Ifá má búrò lẹ́gbọ́n bá bínú. Ó gbádé láìnú nǹkan dúkìá bàbá rẹ̀ tó lè gbé, àwọn tó gbà fún tẹ̀lé. Bí wọ́n ṣe ń bọ̀ tó ń wábi tí ó tẹ̀dó tó ń bọ̀, kì í sọ̀rọ̀ ọkọ̀, kò sí bàálù, ẹṣin àtẹsẹ̀ ni. Wọ́n ṣe ń bọ̀ ogunlọ́gọ̀ èèyàn. Tí wọ́n bá débì kan wọ́n ó sinmi. Tán bá kara wọn wò àwọn tán jọ kúrò ní orílẹ̀ Òwu, lágọ̀ọ́ Òwu ńgbà náà lọ́hùn, wọ́n á rí pé àwọn ti pẹ̀dín. Omi tán bá rí ni wọ́n mu. Àkókò òsìn tọ́làjú dé la wá ń fọkàn gbé àtòyé pé ìwìn gan kọ́ ló ń pa wọ́n jẹ. Àwọn olóyìnbó ń pè nǹkan kan ní airborne disease, àrùn inú atẹ́gùn àbí inú omi àbí waterborne disease. Gbogbo ohun tán bá rí omi tán bá rí náà mu, kò sábẹ́rẹ́ àjàrà, kò sí nǹkan. Nígbà tó bá tún máa dọrún, wọ́n tún gbéra, wọ́n tún bọ̀, wọ́n tún dínkù. Nígbà tán dé Kuta tí wọ́n wà yìí, babaláwo rẹ̀ sì tẹ̀lé, Atọ̀mọ̀pẹ̀. Atọ̀runmọ̀pẹ̀lẹ̀ ni wọ́n dàpè tó di Atọ̀mọ̀pẹ̀. Atọ̀mọ̀pẹ̀ gbé fájanlẹ̀, wọ́n dúró bí ọ̀run, ikú ẹnìkan kan ò pẹ̀dín. Ìsán ọjọ́ 9 ni Yorùbá ń pè ní ìsán. Wọ́n dúró di sán, ẹnìkan kan ò pẹ̀dín. Atọ̀mọ̀pẹ̀ ní ó dífá, ó gbọ́ pẹ̀lẹ̀ janlẹ̀. Ọláwọn ti dé, ọlẹ́ ti débi tẹ́ẹ̀ tí ní kú mọ́. Ikuta mítì àwọn òkú mọ́ o. Ikuta mítì ló di Kuta. Ìlú Òwu ni Ikuta mítì. Àì ta ẹ̀pà ṣùgbọ́n a máa ń jẹ ẹ̀pà. Àì sì gúnyán tà ṣùgbọ́n a máa ń jẹ iyán. Ntó bí ìbéèrè ntó bí èèwọ̀ yìí wá, ṣé àwọn pé dàlú ń ṣèlú. Àwọn kan wọ́n ní eégún ní gbowó Òde Òṣogbo. Ìlú kọ̀ọ̀kan lè wọ tiẹ̀. Kódà Ọlọ́run tó dá wa náà lè wọ̀. Àwọn èèwọ̀ kan ni àwọn Kìrìsìtẹ́nì ń pè lófin Mósè. Ìṣẹ̀dálẹ̀ tiwa, baba ńlá wa Akíndélé Ànlùbọ̀ tó tẹ Kuta dó, nígbà tó lo sáà tó lò, àwọn onímọ̀ ẹ̀rọ ń ṣàpèjúwe bí ipò fẹ́ẹ́ lò tó 104. Tí ikú kọ̀ tí kú òtè nígbà náà lọ́hùn. Ó wá pe àwọn ọmọ rẹ̀ jọ. Ó ní òun fẹ́ pààrọ̀ àyè. Àwọn pé àwọn alágbára àgbà náà ó yàtọ̀ sí àmúlùmálà àbí
òfegè ntí à ń rí láyé lónìí. Ó pọn ọmọ ẹ̀jọ́, ó borí ẹṣin ẹ̀, ó mú ìyàwó ẹ̀, babaláwo ẹ̀ tẹ̀lé, wọ́n ń lọ. Lábala bí tẹ́ ẹ gbà wọ̀lú níbi Kuta Community High School lẹ́yìn ibẹ̀. Torí odi ìlú gan wà nínú igbó yẹn táwọn kí ni wọ́n ń pa àwọn onímọ̀ ẹ̀rọ archaeologist wọ́n ti wá àtàwọn anthropologist wọ́n ti wá láti òkè òkun gan tán ti wá wò àwọn odi tán sì mọ̀ sí wà ńbẹ̀ tó yìí. Ó wá lọ ó dúró níbì kan ńbẹ̀. Ó ní bẹ́ẹ̀ bá nílò mi ẹ pè mí o, ẹ má pè mí ṣeré o, ìmọ̀ àdáyín ló ìmọ̀ àjẹyìn. Ṣùgbọ́n mo fẹ́ pààrọ̀ àyè. Ìyàwó dòdò lábala kan bẹ̀. Odò ọ̀hún là ń pè ní odò ayaba. Ẹṣin tí à ń lùgbò à ń gùn, ẹṣin yẹn sì ó gorí igi ó pòórá, ó gun igi tí wọ́n ń rí pátákò ẹṣin footstep ni wọ́n ń pè ní pátákò ẹṣin, wọ́n ń rí pátákò yẹn. Tó bá jẹ́ pé ibi tí a ti ń ṣe nǹkan lọ́jọ́, tó bá jẹ́ Gẹ̀ẹ́sì ní irú igi yẹn wọ́n pèsè àwọn oníjẹ́ owó. Torí ń gbà irú àwa kéré, wọ́n sì máa ń fẹ́ ká lọ wo ojú pátákò ẹṣin lára igi tó fi pòórá. Ibẹ̀ ni alùgbò awọlẹ̀ sí tó fi ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n kékeré. Ajá ẹ̀ náà wọlẹ̀ sẹ́gbẹ̀. Ó lájá tó ga tó kíní tẹ́ fi ń ká ẹ̀rọ yìí dúdú. Ajá yẹn ló máa fi kolokolo tí ó sọ kolokolo sọ́rùn tó máa ń wá jíṣẹ́ fún ọba nígbà náà. Àwọn ọba tó jẹ ajá yẹn á wá, ẹ bá ti rí ibi kó tútù ó bóyá ajá tó fẹ́ ga tó ẹṣin dúdú mi wọ́n ti rí àwọn èèyàn wọ́n máa kí alùgbò àárẹ̀ akànkọjá á lọ jábọ̀ á lọ kolokolo yẹn ó ní àrokò tí wọ́n fi ń ránṣẹ́. Àwọn náà bu àṣà, wọ́n á tú kíní ọrùn ẹ̀, wọ́n bá ti rí àrokò yẹn, àwọn tó mọ̀ túmọ̀ ẹ̀ bí ọba tó wà bí ò bá mọ̀ yóò pe àràbà ìlú ò wá bá túmọ̀ ẹ̀. Àwọn náà á bu àṣà, àwọn á ta kókó, àwọn fi sọ́rùn ẹ̀ ó lọ. Wọ́n ní mọ̀gbà tó tún pòórá. Àwọn ọba bíi mélòó sẹ́yìn sí ìrí ajá yẹn, bó tiẹ̀ jẹ́ pé mi ò tí ì rí o. So nígbà tó yá àwọn ọmọ rẹ̀ wọ́n ń fọlá jiyọ̀. Ẹ mọ̀ bí kéèyàn ó máa jaba, kí ni Yorùbá ń pè ní jíjaba, kọmọ láó kí wọ́n rẹ́jà kí wọ́n lòdì ẹmu lòdì ọtí kí wọ́n máa jaba. So níbi tí wọ́n ti ń ṣe gbòòrò eléyìí, ìtàn fi àrọ́bá fi yé wa pé wọ́n jaba ńjọ́ kan wọ́n ti mú nǹkan wọ́n ní ẹ ti ẹ̀já pé bàbá ìwò kò sógun kò sọ́tẹ̀. Wọ́n sì lọ ọ̀dí ẹ̀wọ̀n chain ni Yorùbá ń pè ní ẹ̀wọ̀n. Wọ́n lọ ọ̀dí ẹ̀wọ̀n alùgbò àwọn sì fà á. Nígbà tí wọ́n fà á, wọ́n bẹ̀rẹ̀ sí í pè ẹni tó ti fi òun lẹ̀ pé bógun bá dé ní kẹ́ ẹ pé òun. Wọ́n bẹ̀rẹ̀ sí í pè alùgbò ajá alùgbò ó jáde ó gá àwọn kan jẹ. Jagunjagun náà mú dà ó bẹ̀rẹ̀ sí bí wọn ló lọ. Ibi tó ti wọlẹ̀ lórí ìlà kẹ́kẹ́ ní ojú wọn lọ pé àwọn ọmọ òun náà ló ń ṣe. Ẹ ṣe yìí tán. Ibi tó ti wọ̀ gbòòrò èpo ẹ̀pà há ẹṣin ẹ̀ lẹ́sẹ̀ ẹṣin ẹ̀ ṣubú. Wọ́n tún dìde èpo oṣù tún yọ̀ wọ́n láwọn tí wọ́n ń gúnyán ta lẹ́bàá ọ̀nà. Wọ́n á wò pé tírú ìjàmbá yẹn ò bá ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn, iye àwọn èèyàn tó bọ́gun yẹn lọ ogun àfọ́fà ìbá ti ṣẹlẹ̀. Wọ́n á sọ déwọ̀ pé ẹ má gúnyán ta o, dépò pé ẹ dé èpo oṣù ẹ̀ sí gbangba, ẹ má sì ta ẹ̀pà, ẹ máa jẹ kì í ṣe wọ̀. But àpé ń tẹ́ bá ń jẹ́nu lé àtànlẹ́sà dà báyé ṣe wà ń gbà náà lọ àtànlẹ̀ yóò lọ da èpo oṣù ẹ̀ sí, kì í sojú ojú ọ̀nà ń bí ẹṣin gbà bíbí ọkọ̀ ń gbà. So in tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n Kuta ń jẹ yẹn wà lára oúnjẹ wa dáadáa, a sì ń jẹ ẹ̀pà. A sì ti rí àwọn tó dẹ̀já tí wọ́n ní wọ́n wá gúnyán Jésù tí
tí wọ́n ní wọ́n wá tẹ̀pà ànábì gbogbo wọn ti parun. A rí àwọn ọmọ ọba tí wọ́n jẹ́ àfáà torí tẹ bá rí ìlú kan tí òfin ò bá múlẹ̀ àbí àṣà wa ń dàrú àbí ṣe wa ò gúnrégé tẹ bá wò fínífíní ẹ̀ bá àwọn ọmọ ọba kan náà lábẹ́bẹ̀ o. Àwọn ni wọ́n gbó àwọn tí wọ́n iṣẹ́ ọmọ ọba láyà pé kò sí nǹkan kan ní bẹ́ẹ̀ ẹbí èèyàn níbẹ̀ lẹ́yìn òru ẹ̀ ń sọ̀rọ̀ ẹ lọ sí ẹ bá mi. Ara wọn ti gbogbo àwọn tán dẹ̀jà ńgbà náà lọ́hùn kọ́lọ́hún ṣàforíjì fún wọn gbogbo wọn ni wọ́n ti parun. So wọ́n á ra aṣọ ọ̀fà bí ọ̀fà 5 wọ́n á lago ńgbà náà lọ́hùn wọ́n fi kí làwọn àwọn ń wòran bí ibi entrance ààfin mọ́sáàsì kan ló wà ń bẹ̀ ń gbà yẹn. Now wọ́n á péjọ pé gbogbo obìnrin ẹ wá gbaṣu wọ́n á pinṣu yẹn lọ́fẹ̀ẹ́ wọ́n á tún mówó gbà náà bóyá 200 naira wọ́n á fún wọn owó tuntun múrítàlá wọ́n á pín fún wọn ní ẹ máa gúnyán ẹ máa tẹ̀pà àwọn ọmọ ẹlẹ́hàá wọ́n ń tẹ̀pà àwọn ọmọ àwọn tí wọ́n láyẹ̀ èèwọ̀ béèrè ara ẹ̀ o èèwọ̀ ó béèrè ara ẹ̀ tó ìyẹn jẹ́ n tá a lè pè ní abala bíi tí àwọn onígẹ̀ẹ́sì lè pè ní dark side. So ìgbà tẹ́mi dé mo sọ wípé àìkónú odò ká tún máa kígbe òtútù nígbà tí ìjọba fẹ́ yàn mí bàbá mi ló tẹ̀lẹ̀ ìdó tí Temi kò fẹ́ wọ́pọ̀ nílẹ̀ kóòtù òjìrè Òkè Ọya ló ti ń wọ́pọ̀ tí bàbá ó jẹ tọ́mọ ó jẹ tọ́mọ ọmọ ó jẹ direct descendant ni èmi jẹ́ Tẹ́gbósùn òun làkọ́ bí ẹni tó tẹ̀lẹ̀ ìdó ó jẹ nínú ọmọ Tẹ́gbósùn náà Oyèlúdé òun ni Tẹ́gbósùn ẹlẹ́ẹ̀kejì ó jẹ Oyèlúdé yẹn ló bí bàbá tó bí mi bàbá tèmi ò jẹ Oyèbáyọ̀ ṣùgbọ́n èmi tí mo jọ́ ọmọ jẹ. Tẹ́ bá wo family tree yẹn direct descendant ni èmi jẹ́ mi ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kùnà kí Ọlọ́run má ṣì wá lọ́nà kí Olódùmarè ó máa tọ́ asọ́nà. Ìgbà tí mo dé mo ní gbogbo nǹkan tí mo bá tó jẹ́ ṣíṣe ló jẹ́ májẹ̀mú tí mo ní pẹ̀lú àwọn onílẹ̀ pé gbogbo tí mo bá ní ṣíṣe a máa ṣe àtúnṣe. Àsọtẹ́lẹ̀ wà bọ̀ kò wá àsọtẹ́lẹ̀ mi gbọ́ látọ̀dọ̀ ìyá àbí bàbá àbí látọ̀dọ̀ àwọn tí mo tara wọn jáde. Àsọtẹ́lẹ̀ nínú ìrìn àjò ayé ìrìnkèrindò ayé náà ni ní ọdún kan ọ̀rẹ́ mi kan wà lóṣogbo mo wá láti Èkó wá sóṣogbo lọ́dún náà lọ́hùn ọdún 11 là ń lò lọ lórí àpèrè n tá à ń sọ yà á ti tó bí 25 years bí ọdún 15. Ó wá ní Alhaji Makama ní ààrẹ ó ní ó fẹ́ joyè oyè kan gbogbo àgbáríjọ àwọn ọba Ìgbómìnà fẹ́ fi jẹ oyè kan òun àti Major Retired General ẹ̀gbọ́n General Bangboyè gbogbo náà joyè ni àwọn fi wọ́n joyè yẹn lájàṣẹ́pọ̀ lọ́dún. So ó wá lóun fẹ́ lọ rí ẹnìkan lọ́dún náà lọ́hùn pé ṣé mi mind kájọ lọ. Mo ní níbo ó ní nípínlẹ̀ Kwara. Tẹ́ bá ti fẹ́ wọ Ìlọrin ẹ yà by the left àwa rìn a drive ìlú tó wà nínú àbà tó wà nínú ìlú náà tabaka kò pé 7. A lọ fíṣítì bàbá kan
so ààrẹ wa ti dàrẹ́ ti kó péǹtì gbogbo ẹ̀ sínú mọ́tò ó ṣá donate pé kán máa bá kunlé kán máa bá ṣe aṣọ omi ṣá bá ṣe débẹ̀ bàbá náà bàbá ti darúgbó ó ti lé lọ́gọ́rùn-ún ọdún bàbá wọ́n rọ̀ lórí bẹ́ẹ̀dì báyìí bàbá àwọn ọmọ ẹ̀ ń kí wa àwọn ìyàwó wọn ọmọ tó ń kọ́ fáwọn kí wa lọ́dún náà ní ààrẹ wa ní òun bá ní kí wọ́n máa túnlé wọn ṣe ní ohun kankan òun nídìí kankan ọ̀rẹ́ òun rèé Alhaji Makama bàbá yẹn ní ṣé mo tẹfá mo ní mo tẹfá as at that time mo á dáhùn lóhùn mo ní mo tẹfá mo á sọ fún bàbá yẹn mo ní ọ̀wọ́n ní sọgbè ní ifá tí òbí mi bàbá bá ní you know that age bí bàbá yẹn dàgbà jẹ̀kújẹ̀kú ó ní nǹkan táwọn babaláwo ń pè ní ẹlẹ́yọ ẹyọ ẹlẹ́yọ ẹyọ ni pé bí mùsùlùmí á sọ pé áfìsì ṣe àwọn pé áfìsì Kùránì wà tó yẹ pé kò ní wọnú ìwé tí ó kò dẹ̀ ní fìkan pé méjì àwọn áfìsì nìyẹn so ẹlẹ́yọ ẹyọ lélẹ́yìn náà ní ìlànà títí ẹ̀ àwọn ọmọ ẹ̀bẹ́ oníkan máa kí ẹsẹ̀ tí kálukú mọ̀ tí kan bá ti ṣìnà bàbá yẹn á kàn ń kó látòrí bẹ́ẹ̀ jẹ́ mi tán jókòó lórí ẹni á kàn ń kó pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ kọ́ bàbá yẹn bá sọ fún mi ní ṣé mo níyà mo ní mo níyà okay ó ní lọ ṣe báyìí kí n lọ ṣe fún ìyá tó bí mo ní okay ó ní ó sọ àwọn kankan ní kí n lọ ra àwọn kankan kan bá mi dáná kí n jẹ ó ní ṣe ọ́n lóye kan lé wa tán máa ń jẹ ni mo ní wọn ìjòyè lé wa ọba náà máa ń jẹ ó ní bàbá yẹn bá dìde ó dìde lórí bẹ́ẹ̀dì ó wá sọ̀kalẹ̀ ó wá ń jó ó ní òun ti rọ́bà lónìí nínú lọ́ba lòún rí ní ọ̀rẹ́ mi dáa jọ lọ́wọ́ ni pé aláàjì ó sọ fún mi pé ẹ máa ń jọba lé àmú náà máa ń jọba lé wa kì í joyè ọba náà máa ń jẹ olókè torí bí Ọlọ́run ṣe wá dá mi nígbà náà lọ́hùn dòní èmi ò kí ń dẹ̀jà gbogbo nǹkan tó ní kí n ṣe mo ṣe then instance àkọ́kọ́ tí mo lè sọ pé mo gbọ́ rí nìyẹn pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ ó lè wáyé instance ẹlẹ́ẹ̀kejì ìlú kan wà tó ń pè ní Irá ní Ọ̀tún Èkìtì lẹ́gbẹ̀ẹ́ Ọ̀tún Èkìtì bàbá kan wà ńbẹ̀ bàbá Ìbàdàn ti kú bàbá Ìbàdàn ò ga jù báyìí lọ à ń gbaṣẹ́ aládàáni mo dúró ìgbà náà ní ìjọ tí General Olúrìn tí wọ́n fi General Olúrìn jẹ administrator mo ṣe wà lẹ́kìtì Gọ́vnà Ṣẹ́gun Òní ọ̀rẹ́ mi ni wọ́n fún mi níṣẹ́ inú ìgboro Ọ̀tún Èkìtì kí kọ́mìnì mi ó ṣe sọ wọ́n máa ń tẹ́ àwọn wẹ́ràn gbẹ́ kán lọ rẹ́ràn ẹ̀ka ara lọ sí rẹ nìkan àjọṣe lọ ẹ̀rá abọ́ ayọ́ kan wà lọ́dọ̀ bàbá lọ́tún Èkìtì ibi tí agbára Yorùbá pédé lójúmọmọ ìbá àjọsàn gangan tí bàbá bá tan torchlight sínú abọ́ ayọ́ yẹn á dàbí pé wọ́n wo tẹlifíṣàn ẹni tí ẹ bá jọ lọ ọbẹ̀ tí ẹ bá gbára yín gbọ́ ẹ máa wò pé bóyá ṣó sọ nǹkan kan fún bàbá ni bàbá Ìbàdàn wọ́n dẹ̀ ní eye problem but tó wá ti tan torch sínú omi yẹn báyìí ẹ máa gbọ́ aláàjì ọkẹ́ gbọ́ ó ní yẹ́sà yẹ́sà ọba aládé ńlá rèé o ọ̀sùn ó ní yẹ́sà yẹ́sà torí pé mo á company mi ń ṣe construction níbẹ̀ nítòsí wọn yẹn wọ́n á mú ọ lọ́rẹ̀ẹ́ ìgbà míì máa kàn déédéé lọ máa ra gift máa lọ fún wọn yóò nǹkan kan wọ́n ṣáà ti oní second person àwọn ibi tí mo ti gbọ́ rí nìyẹn so nígbà tákòókò sì tó nígbà tó jẹ́ pé ọmọ àlè ní dúkìá bàbá rẹ̀ ewu gbogbo ọmọọba náà máa ń ronú pé ó lè kàn òun ó lè má kàn òun tọ̀ àwọn àsọtẹ́lẹ̀ díẹ̀ tí mo rí nìyẹn.
Yorùbá ní orúkọ tó bá wù ní là á jẹ́ lẹ́yìn odi. Lè ṣẹbọ lè ṣoògùn bá a bá ṣe wáyé páàrí là á rí. Mo gbé ní Òkè Ọya lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ fún bàbá mi. Bàbá mi jẹ́ ológun, sójà ni bàbá mi. Ìlú Abakaliki gan náà bí mi sí nínú báràkì bẹ́ẹ̀. Ìyá mi ṣì wà láyé, bàbá mi ti jẹ́ Ọlọ́run nípè láti 1983. Now, ìgbà tí wọ́n fẹ́ rẹ́gísítà mi sílé ìwé gíga ní Bàrẹ̀wá ní Zaria, wọ́n ti parí interview tán. Mákà máa kọ̀wé tó jẹ́ guardian mi, ìwé pélébé pé ẹ mú lọ ẹ lọ bá principal. Mo lè sọ Haúsá bí mo ṣe lè sọ Yorùbá tí n tún fi pòwe. Àwa dé ilé ìwé ní adúró lábẹ́gi, àwọn èèyàn wà wájú principal. Messenger gba ìwé àkọléwọ́ tí wọ́n fún mi, wọ́n lọ fún un. Nígbà tí ó ṣe tán, ó wá fi Haúsá, ó dìde náà ró, ó yọjú lójú window. Ó ní ó ń fi Haúsá sọ pé ọmọ Mákàmá yẹn dà. Ó ní iná dángídá Mákàmá. Ọmọ Mákàmá yẹn dà, iná dángídá Mákàmá. Ṣé sáà. Wọ́n kàn pè mí sí house. Wọ́n sọ nǹkan tí wọ́n á kọ́ láti ibi tí Mákàmá tó yìí orúkọ mi ni. Ó dẹ̀ wọnú credentials. Adùn ṣe bí n tẹ́lẹ̀dùmarè lọ́wọ́ sí, aṣòro ṣe bí n tí ò fẹ́. Nígbà tí àlàfo sílẹ̀, ìdílé mẹ́rin ni máa joyè ọba ní ìlú wa ń bí. Tẹ́gbòsùn gẹ́gẹ́ bí àkọ́bí, Délùmọ̀, Láńlóyè àti Déyíóyè. Ọmọ bàbá kan náà, ẹ̀dẹ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. Bí ìwé àkọọ́lẹ̀ tí wọ́n ń pè ní chieftaincy declaration wa ṣe làálẹ̀ nìyẹn, ní sísẹ̀ntẹ̀lé tí ìdílé ìbáṣe tọ̀hún ṣe, tí ìdílé ìbáṣe tọ̀hún. Ṣé wọn pé gẹ́gẹ́ bí ìlànà nílẹ̀ káàárọ̀ òjíire, bí àlàfo bá ti sílẹ̀ nídìílé lọ́balọ́ba, mágàjí ló máa ń jẹ́ olórí gbogbo àwọn ọmọ ọba. Ẹni tó bá dàgbà jù nínú gbogbo ọmọ ọba lákòójọpọ̀ gbogbo ruling house yẹn, òun ni á jẹ́ mágàjí wọn. Yálà Kristẹni ni o, yálà Mùsùlùmí ni o, kì bá máa sùn Káàbà, ó máa jẹun ní Jerusalem, tí àlàfo bá ti sílẹ̀ nínú oyèlé bàbá rẹ̀. Wọ́n á pè pàdé olórí ìdílé kọ̀ọ̀kan. Wọ́n ń pè wọ́n ní mọ̀lẹ́bí. Àwọn obìnrin ọmọ ọba, wọ́n ń pè wọ́n ní ọmọ lóṣù. Wọ́n á pè pàdé yẹn, wọ́n bá pè pàdé yẹn extended àtọmọ lóṣù àti mọ̀lẹ́bí, wọ́n á jókòó papọ̀. Ìdílé ibi báyìí ló máa kàn. Fún ẹnu gbogbo ẹ̀yin ọmọ ọba o, gbogbo ẹ̀yin ọmọkùnrin lẹ́lẹ́tọ̀ọ́ o, ẹ dìde. Gbogbo ẹni tó bá ti wù lọ́kàn tó fẹ́ jókòó láàyè bàbá wa kó dìde. Ṣó ti yé? Tí wọ́n bá ṣe yẹn tán, 100 lè dìde, 30 lè dìde. Inú àwọn tó wá dìde yẹn, gbogbo àwọn àgbààgbà ìdílé mẹ́rẹ̀ẹ̀rin àti ìdílé tó kàn àti ìdílé tó kù, àwọn àgbààgbà ọmọ ọba bẹ̀, wọ́n wá péríjọ, wọ́n á kàn sí àwọn olóyè ìlú, àwọn afọbajẹ. Tí wọ́n bá kàn sí àwọn afọbajẹ, wọ́n ní ìdílé ibi tí oyè kàn, èèyàn 30 ló dìde o. Wọ́n á wá mú ọjọ́, wọ́n á pe àwọn babaláwo. Wọn ò ní ẹnu tẹ̀, wọn ò ní pe pásítọ̀, wọn ò ní pe lèmọ́mù. Kò ṣẹlẹ̀ rí, kò possible. Wọ́n á pe àwọn babaláwo. Wọ́n bá pe àwọn babaláwo yẹn, àràbà ìlú kọ̀ọ̀kan ní àràbà. Wọ́n á pe àràbà ìlú yẹn pé kó wá dífá. Wọ́n á wá bẹ̀rẹ̀ látorí
bí wọ́n bá ṣe forúkọ lẹ̀ sí pé àwọn fẹ́ jọba yẹn wọ́n á bẹ̀rẹ̀ wọ́n á dífá lórí Táyé tí Táyé bá débẹ̀ ẹlẹ́rìí ìpín má fi re pè bí má fi bí pèrè bí Táyé bá débẹ̀ báwo ni ìgbà rẹ̀ báwo làárọ̀ ó ṣe rí bó lọ̀sán ó ṣe rí bó lálẹ́ ó ṣe rí ṣé ìgbà rẹ̀ ó tùlú láàdín ṣé ìgbà rẹ̀ ó rí bá ṣe wọ́n á ṣe to the last prince nígbà wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n ń kọ aggregate àfihàn tí wọ́n rí lórí kálukú wọn lẹ̀ o so tó bá ṣe bẹ́ẹ̀ tán tó bá wò ó ṣáà pé odù kọ̀ọ̀kan dẹ̀ ní nǹkan tí ó wí ibi tó bá ti ń kí yẹn lẹ́tì mọ́ tí odù kọ̀ọ̀kan ń fọ̀ wọ́n wá wò ó àwọn àgbààgbà kò ní sókun because gbogbo ẹni tí wọ́n kọrúkọ ẹ̀ lẹ́fà bí òun ò sí lé fámìlì ẹ̀ kan ọmọ ìyá rẹ̀ àbọ̀n bàbá rẹ̀ kan ó wà ńbẹ̀ so òun náà rí kò dẹ̀ ní sí rọ́ńbẹ̀ àfi tán bá fi ìfẹ́ inú kan yí nǹkan padà wọ́n ti mọ̀ pé ó lè jẹ́ nọ́mbà inú 30 name ó lè jẹ́ nọ́mbà 19 ló dájú ó lè jẹ́ nọ́mbà 21 ló dájú ó lè jẹ́ nọ́mbà 29 ló dájú gan. ní ṣíṣẹ̀ ń tẹ̀lé wọ́n ṣe dífá lórí gbogbo wọn yẹn ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí prune ẹ̀ dáhùn wọ́n á wá mú wọ́n lè mú èkíní dé karùn-ún wọ́n á wá bá àwọn àgbà ilé yẹn sọ̀rọ̀ pé ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ báyìí báyìí ní ìgbà báyìí ti so ibi pé àwọn àgbààgbà lè ti mọ tí fáwí lórí kálukú àwọn kọ̀ọ̀kan kan ti máa fẹsẹ̀ wá sẹ́yìn torí wọ́n á ti rí pé support táwọn ní nínú ìlú gan ti ń lọ pé nígbà alágbájá bá débẹ̀ ní báyìí ló ṣe rí o wọ́n ti ń padà ìgbà tí Ifá mú èmi tán wọ́n bá ṣe Ifá nígbà wọ́n ti fá láàrin gbogbo wa wọ́n ní Ifá mi kún ó ṣe àwa kò mọ̀ lẹ́yìn tí wọ́n bá dífá tán wọ́n wá pé ìjọba àbílẹ̀ ó wà wọ́n wá bá gbogbo ìdílé lọ́balọ́ba ṣe pàdé pé ẹni tí wọ́n fọkọ ẹlẹ́rìí o wọ́n lẹ̀ notice ìpàdé yẹn sí town hall ìlú àbí níbi tó bá já àfin ìlú wọ́n á lẹ̀ mọ́ wọ́n ṣe ó ní iye ọjọ́ tí ìwé ìkéde yẹn ó kà ń bẹ̀ wọ́n bá ṣe yẹn tán àwọn tí fáwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ pé àwọn ò gbà pé ọyá àwọn náà àwọn tírú yẹn bá wà àwọn afọbajẹ ó wà ṣiṣẹ́ tiwọn kí ni iṣẹ́ tiwọn wọn ó dìbò wọn ó yan ẹnìkan nínú gbogbo orúkọ yẹn táfọbajẹ bá yan tiẹ̀ tán bá dìbò tán bá mú orúkọ táfọbajẹ bá mú òun ni local government ó wà mú lọ sí ọ̀dọ̀ gọ́vnà láti fọwọ́ sí. now ìgbà tí wọ́n mú kọ Tèmi dé Òṣogbo ìpèníjà tí mo ní ni mò ń dá yín lóhùn àwọn èèyàn ní olóṣèlú ni mí pé ìpèníjà tí mo ní ni tòṣèlú pé mo súnmọ́ ààrẹ àná ìjọ wọn ní àwọn olóṣèlú wa sọ fún gọ́vnà ọgbà náà pé kó má bu ọwọ́ lù ú because kò wọ́pọ̀ kí nǹkan ti dé iwájú gọ́vnà kó dé council kan tó dá padà láti council executive council ni mo mean by council o ibi tí gọ́vnà ti ṣe wọ́n ti list ẹ̀kíní wọ́n dá padà ẹ̀kejì wọ́n dá padà kí ló dé ẹ̀yin Yorùbá náà lẹ ní ọbẹ̀ yìí mì níkún àgbà ọ̀rọ̀ ni máa ń mì níkún àgbà ó pọ̀ kó tó di pé adé orí àpèrè mo ní oore ọ̀fẹ́ láti ṣe tó bá wù mí lábẹ́ òfin nígboro bóyá gboro ni o bó ń ṣènáwó bá tí n bá jẹ́ tí mo mọ̀ bá débẹ̀ à á jẹun ní patí à á mú nǹkan gẹ́gẹ́ bí ọmọ ọba tọ́lọ́run tún kẹ́ díẹ̀ nígbà tí adé àyè tá a wà yìí àǹfààní ìpẹ̀bí nìyẹn ìpẹ̀bí àwọn míì ń pè ní ọ̀ǹtọ́ ilé ọ̀ǹtọ́ àwọn míì ń pè ní ìlérò
àkókò tí kálukú ń lò níbẹ̀ ó yàtọ̀. Ìdálù níṣèlú. Òwu Kuta a máa ń lo 99 days, oṣù mẹ́ta àtọjọ́ mẹ́sàn-án. Gbogbo ẹ̀ ni mo lò tó pé gérégé láì dín kankan kù. Now, ìpẹ̀bí wà fún ẹ̀kọ́ bí a ṣe ń lo ipò ọlá àti ìrónilágbára. Ìpẹ̀bí ni wọ́n ti kọ́ pé wọ́n ìfọlá jiyọ̀. Àwọn baba ńlá rẹ tó bá ti fọlá jiyọ̀ rí, wọ́n ó sọ fún ọ bó ṣe jẹ́. Ìpẹ̀bí ni wọ́n ti là hàn ọ́ bó ṣe yẹ kó o gbé láàrin ìwọ àtàráàlú. Ìpẹ̀bí ni wọ́n ti sọ fún ọ irú ọwọ́ wo ló yẹ kí ọba mú lọ ẹnu. Ńbo ni ò yẹ kọ́ba ó ti jòbì. Ńbo ló yẹ kọ́ba ó ti jòbì. Oríṣiríṣi ẹ̀kọ́ ni wọ́n kọ́. Tó bá ti wá jáde ńbẹ̀ tán, wọ́n bí ọ̀nà, ìwọ náà á tún ra ẹbí. Oríṣiríṣi là ń ṣe ńgbà náà tí akọ̀lédé restaurant ká páàkì ká jẹun, but nígbà tá a dáàyè gbogbo restaurant tó bá jẹ́ ní ilẹ̀ káàrọ̀ òjìrè ìníwọ̀ restaurant kì í lọ jẹ́, kì í ṣe pé kò wù mí, ó sì wù mí, ṣùgbọ́n mo ti di àwòrán fún Òwu Kuta. Ẹni tí ó sì pàṣẹ ká ṣí fìlà torí ara ẹ̀ ni ó kọ́ sí. So mo gbọ́dọ̀ nǹkan tí gbogbo Òwu Kuta àtilẹ̀ Yorùbá ó máa wò lára mi. Ṣé ẹni tó ń wo ìwòran ẹjọ́ tí wọ́n kó wá bá mi kó wá jẹ́ pé mi gan wà níbi tí nǹkan náà ṣe kí n lọ restaurant kàbí kí n lọ bí apalọ̀ kan kí n sọ pé mò ń mutí ń bẹ̀. Irú fàájì wo ni mo fẹ́ ṣe tí mi ì lè ṣe láàfin? Oríṣiríṣi nǹkan ni ipò ọba ń gbà lọ́wọ́ èèyàn. Oríṣiríṣi ni o. Àfọ̀bàjẹ́ díẹ̀ ní tiẹ̀ níbẹ̀. Oríṣiríṣi ni. Jẹ́ kí n fún yín lápẹẹrẹ. Àwọn míì máa ń sọ pé ọlọ́pàá yìí ò dáa, VIO yìí ò sunwọ̀n. Ìjọ́ kan mo complain fún olórí agbófinró kan pé kó bá mi bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe ìwà tí wọ́n ṣe dánwò dá. Ó ní mo ti gbọ́ sà. Ó wá físìtì mi, olórí agbófinró wá físìtì mi. Mò ń dá inú ìbéèrè ẹni ẹ o. Bó ṣe wá bá mi lálejò, mo ní ẹ káàbọ̀, aṣáṣe akíra, mo ṣe pẹ̀lẹ́ káàbọ̀ nǹkan kan. Nítorí wá jókòó, ó ní kábíyèsí, ó ní mo fẹ́ wá bá yín lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tẹ́ ẹ sọ ni. Ó ní gẹ́gẹ́ bí Yorùbá pé òun ò fẹ́ máa dá mi lóhùn lórí ẹ̀rọ ayélujára. Ó ní kò má pọ̀nlé wa lòun fi ní kó wá sáàfin. Àwọn ọmọ tí mò ń sọ sí wà lára àwọn ọmọ wọn tó ń ṣiṣẹ́ láàfin. Ó ní ẹ̀yin lẹ jẹ̀bi sà, mo ń lọ́nà wo. Ó ní ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. Ó ní níṣe tán ti gbé òun débi tóun wà yìí. Ó ní òun rántí pé pẹ̀lú orí ọ̀fẹ́ tẹ́ ẹ ní látọ̀dọ̀ àwọn ọ̀gá àwọn l'Ábùjá, ó lẹ́ẹ̀ máa ti fi àwọn ọmọ tó tó bíi 8 ránṣẹ́ táwọn ti gbà. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣe mọ̀ wà tí wọ́n wù, ṣe interview wọn. Mo ní rárá. Ó ní nǹkan tẹ́ ẹ fún wa la dá padà pé ó kàn ṣe. Ìwà tó wà ní nǹkan tí àwọn mọ̀lẹ́bí ọba tí wọ́n fún afọbajẹ, ńlá afọbajẹ náà produce síta. Ṣó ti yé? Now, ayé ń yí padà. A gbà bẹ́ẹ̀ ní tòótọ́ pé ayé ń yí padà. A sì gbọ́dọ̀ máa bá yí bí ṣe ń yí. Ṣùgbọ́n ó láwọn nǹkan kan tó yẹ ká sì dìrọ̀ mọ́ káṣà wa má bàa parẹ́ pátápátá.
irú ìpẹ̀bí yẹn ó yẹ kí ilé ìgbìmọ̀ aṣòfin pọ́n ní dandan. Ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ ìlú ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kí wọ́n pọ́n ní dandan pé gbogbo ìgbà tí àlàfo bá ń sílẹ̀ lórí ètò lọ́balọ́ba o nílùú kọ̀ọ̀kan o, bí wọ́n ṣe ń ṣe ìpẹ̀bí níbẹ̀ kan máa ṣe o. Kò ní jẹ́ pé ẹnìkan ó gbé tiẹ̀ fò yóò pé nítorí ibi tó yẹ kó ti lóṣù kan tí ó sọ pé òun lọ́sẹ̀ kan, ẹlòmíì ibi tó yẹ kó ti lóṣù mẹ́ta yóò lóun ó lo 30 ọjọ́. Ó ní nǹkan, ó lé ètò tí wọ́n ń ṣe ń bẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Ibà abala kan ni kí wọ́n kọ́ wa ní ìbágbépọ̀ wa láàrin àwa àtàwọn èèyàn. Abala kan tún ni kí làwọn nǹkan tó tiẹ̀ fi tẹ̀lú wa dó, kí làwọn nǹkan tí ò yẹ ká ṣe. Abala kan nìyẹn, oríṣiríṣi ni wọ́n ń ṣe ń bẹ̀. So ó yẹ kí ìjọba náà dá sí láti jẹ́ pé kí wọ́n fi òfin síbẹ̀ pé gbogbo tí ètò lọ́balọ́ba bá máa wà ó, ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà tí ó jẹ mọ́ ìlú yẹn o. Ẹ ṣé. Atọ́kùn kì bá wù mí tó bá já aráàlú lẹ́tí ẹ̀bí kó má di pé èmi mò ń fẹnu ara mi fọn fèrè ara mi. Tọ́, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àdániwáyé. Gbogbo ohun tí a jẹ́ láyé àkọọ́lẹ̀ tiwa. Ní ọdún 11 tá a ti ń bá bọ̀, ọdún 11 tá a ti ń bá bọ̀, ara ìdàgbàsókè tí ó ti pàṣẹ wa ṣẹlẹ̀ ní ààfin ìgbàlódé tẹ́ wà ń bẹ̀ yìí. Ìkíní nù, ààfin ìgbàlódé àwọn baba ńlá mi ẹ wò gbà tán ti tẹ̀lẹ̀ Ìdó. Igun 4 mo sọ fún yín pé ń jọba ńlẹ̀ yìí, igun kọ̀ọ̀kan máa lo agboolé rẹ̀, ààfin wà ń gun kọ̀ọ̀kan. Wọ́n á ní a gbọ́dọ̀ láàfin ìlú, ààfin ìlú lélẹ̀ mi mo ṣe lè fún lù. Tí mo bá dúró di pé kọ́mọ ìlú ó dá tọ́rọ́ kí ó dá kọ́bọ̀ ń ta rìmọ́lẹ̀ láàrin yìí, ó lè jẹ́ sẹ́ńtúrì tí ń bọ̀ látò ṣe o. Ààfin ìgbàlódé wà nínú ẹ̀. Ibi tá a sì kọ́ sí ibi ni wọ́n ń pè ní Gbóògbàlẹ̀. Àwọn bàbá tó bí mi, bàbá tó bí mi, bí èèyàn jẹ́ bíṣọ̀bù bó jẹ́ lè mọ́mù nígbà náà ò lè wọ bí lójúmọ́ mọ́. Bí ọmọ bòkú bàbá kò kú ń pópó aláìní dá ọmọ fẹ́ pe òkú, ibi ni wọ́n ti pè. Báwọn olóró ó sọ bí, ibi ni wọ́n ti sọ. Bélégún ó sọ bí, ibi ni wọ́n ti sọ. Lọ́dún láwọn ọdún tó ti kọjá sẹ́yìn bí gbóná bá ṣẹlẹ̀, bí gbóná bá pààyàn, ibi tí wọ́n á wá gbé Igbó Ẹ̀rù. Àwọn olóyìnbó lè sọ pé food forest. Ní májẹ̀mú èmi àtọlọ́hun àtàwọn tó nílẹ̀ yìí o. Igbó Ẹ̀rù yẹn ẹ jẹ́ ká yí padà. Ó ńlá wáyé. Ẹ lè rẹ́jẹ̀ nǹkan bẹ́ẹ̀ bá rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ẹran tá à ń pa jẹ ni. Àtẹ̀jẹ̀ adìẹ látijọ́ tá a ti débí. Ó sì jẹ́ ààfin tó ṣe é fi hàn láàrin àgbáyé. Lẹ́yìn yìí, a kọ́ police station gbàlódé fáwọn ọlọ́pàá wa. A tún gbé pick-up fún wọn. Dispensary táwọn òyìnbó amúnisìn kọ́ sílẹ̀ nígbà colonial ni wọ́n ń lò fún police station. A kọ́ police station tuntun fún wọn. Àwọn nǹkan tí bá ń dákọ èyí tí mo ṣe fúnra ara mi tí ò lọ́wọ́ olóṣèlú nú ni o. Tí ò ń ṣe pé state government personal effort mi ni mo ṣe ń dákọ yẹn o. Lẹ́yìn yẹn, human development. Àwọn ọmọ mi ní Kuta ń bí àtàgbègbè tí mo ti gbìyànjú tá a ti fi síṣẹ́ ológun mi lè kà. Tí mo ti fi síṣẹ́ ológun mi lè kà, kò ṣeé kà. Ó yẹ kẹ́yìn gan ó retí yẹn torí àjọṣepọ̀ rẹ̀ gan. Wọ́n pọ̀ ń bẹ̀. Ọlọ́pàá tọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí, tí aṣọ́bodè, ọbẹ̀ ò lè mọye látòun ti rẹ́. Tá bá tún kúrò lórí
human development. Mo lo ìdá ọ̀rẹ́ sọ̀rẹ́ pẹ̀lú àwọn èèyàn mi lókè ọ̀yà. Mo mú bí wọ́n ṣe ojú ọ̀nà agbègbè kan lọ sọ́nà railway station wa láti Ministry of Rural Development. 120 million ní project wọn wá ṣe. Single-handedly mú wa. Solar nǹkan wá ṣe. Ká tún mú yẹn kúrò ńbẹ̀ tó jẹ́ pabambarì. Tẹ́ bá wọnú ààfin yíká ẹ mọ̀ rí fọ́tò Bùràtẹ́ bẹ́ẹ̀ ṣe ń kílẹ̀. Ọlọ́run á rán Bùràtẹ́ sí mi. Ó rán sí gbogbo Kuta. Àwọn baba ńlá mi láti gba ìjọba amúnisìn a ní rẹ́kọ̀tà lọ kó ní archive ní Ìbàdàn nínú University of Ìbàdàn tí wọ́n ń fọwọ́ kọ́lẹ̀. Iwájú ààfin ojú ọ̀nà náà já sí Ẹdẹ ṣùgbọ́n odò Ọ̀ṣun wà ńbẹ̀. Balógun Òwu bàbá Ọbásanjọ́ wọ́n ti wá wo odò yẹn nígbà tán wà ní ìjọba ológun. Nígbà tán wà níjọba tán wà láàrẹ alágbádá gan tán wá. Wọ́n direct ọ̀gágun Oyinlọ́lá tó jẹ́ gómìnà pé kàn fi sí budget. Ojú odò yẹn wà ní budget, federal budget. Kò sí cashback, Ọlọ́run ò gbà. Láyé SDP nígbà Babangida, Ambassador Kingibe ni chairman SDP. Chief Augustus Babalọlá ni deputy chairman ọmọ Kuta bí ni. Ó ní nǹkan tó ń wó bá gbà wá ni pé wọ́n á rí ojú odò ṣe, Ọlọ́run ò gbà fún wọn. Ní First Republic, Kuta produce senator gbogbo apẹ̀lú Ògbómọ̀ṣọ́ ọmọ Ọ̀yọ́ ọmọ kankan Senator Akinboro of blessed memory ọmọ Kuta ni. Nǹkan tí wọ́n promise wa ni ọ̀bọ̀ Ọlọ́run ò gbà fún wọn. Ọmọ wọn ní ààrẹ bá amòfin Senior African Court of Nigeria Múyìwá Akinboro. Now irú orí ọ̀fẹ́ yẹn nígbà tí mo jọba tí Arẹ́gbẹ́ wà ní gọ́vnà wọ́n fi sínú budget tí ọdún mẹ́jọ fi parí ó ń repeat ní budget 2.6 billion fún bridge yẹn component aspect ẹ̀ kò sówó láti ṣe. Ọlọ́run wá taari General Bùràtẹ́ sí mi lórí bí mo ṣe ń àjọṣe àti bí mo ṣe ń support ológun ló wá pè mí jọ̀kan. Ní kábíyèsí ó fàwùsà sọ ó fòyìnbó sọ ó tún fàwùsà sọ pé I appreciate nǹkan tẹ́ ń ṣe fún wa o ẹ kú àdúró tí o ìjọ tẹ́ bá fẹ́ wá sàbújá ẹjọ́ ẹ kàn sí wa lọ́fíìsì wa. Orí tí ó bá gbéni nígbéni kú aláwo rẹ̀. Nígbà tí Ọlọ́run ṣe tán tó lóun dé sí Kuta ń bá lọ Àbújá mo rí General Bùràtẹ́. Ọjọ́ náà jẹ́ ọjọ́ Àlárúbà bí òní. Wọ́n ní tó ń bá close l'office wọ́n ní kí PA kí MA military assistant pé kó wá gbé mi wá. Chief of staff wọn ìyẹn ló wà ní London sí defence attaché wa General Buba wọ́n ṣáà ń pè mí appointment ológun wọ́n ṣáà ń pè mí wọ́n ṣe dé hotel mi tí mo dé sí wọ́n wá gbé mi àbálọ àlọ guest house wọn. Kábíyèsí ẹ ṣeun àyè máa ṣeun ojoojúmọ́ ẹ gbìyànjú o nǹkan kan. Wọ́n ní kí ni mo fẹ́. Kò yé mi ó ní kí ni mo fẹ́ ó ní ṣé mo ní iléeṣẹ́ aládàáni tí mo rẹ́gísítà tí mo lè fi káwọn wá iṣẹ́ kan fún mi kí n lọ ṣe supply kan. Mo ní register kan mi mo ní but mo ní mi ìfẹ́. Àjọjókòó èó chief of army staff tó lágbára bí ààrẹ dẹ̀ lòun lórí àga ọ̀tún wò mí ó ní no ó ní kí n sọ nǹkan tí mo bá fẹ́. Ó lábí kí n fáwọn lórúkọ ẹnìkan kó máa wá gbaṣẹ́ kó rẹ́gísítà kó máa gbaṣẹ́ lẹ́ka ológun. Pé nǹkan tí mò ń ṣe fáwọn yìí pé àwọn ọmọ rírì ẹ̀ pé àwọn tó ń gbaṣẹ́ tó ń jẹ àǹfààní ológun gan ò ṣe. Wọ́n á ní nǹkan kọ́kọ́ ń sọ sí mi létí àwọn bàbá mi ń sọ sí mi létí ní jókòó tá a jókòó pé kí n béèrè. Wọ́n á fa Hausa sọ fún mi ní general ń tẹ́ bá lè ràn mí lọ́wọ́ mo ní nǹkan ẹyọ kan ni mo fẹ́ mo ní tẹ́ bá dẹ̀ ṣe fún mi
ẹ ti fún mi ní pension àti retirement ṣọ́n pọ̀ bá òkúkú ní pension bọ̀ dẹ̀ ní retirement ìjọ transformer bá fọ́ ikú wọlé Yorùbá òfò ìṣẹ́ tí ò ní nǹkan àwọn ọmọ ọba ò tẹ̀ ní jẹ́ kí àwọn mọ̀lẹ́bí àtàwọn ọmọ rẹ̀ ó lo ọ̀sẹ̀ méjì bí ẹni tí ó mú gbẹ́ tó máa wọ̀ pé dúkìá bàbá wa ní àwọn òde bẹ́ẹ̀ tán mo ní tó bá fún mi níyàn tó fún mi pension àti retirement kí nìkan náà mo ní odò kan wà tó jẹ́ bàríà láàrin Kuta àtẹ̀dẹ́ wípé ó ti lé lọ́gọ́rùn-ún ọdún táwọn bàbá wa ti ń wá kí wọ́n ṣe bíríìjì kan ṣe ojú ọ̀nà yìí kí wọ́n dẹ̀ ṣe bíríìjì yẹn. wọ́n á bí mi ó ní báwo ni odò yẹn ṣe fẹ̀ tó. mo ní mi mọ̀ bó ṣe fẹ̀ tó. mo ní ṣùgbọ́n mo mọ̀ pé odò ọ̀ṣun pé ó ń wà ní bọ́jà ń sọ̀rọ̀. níbẹ̀ ǹjọ́ náà níjókòó yẹn ló ti bí mi pé ṣé mo mú lẹ́tà ẹ́dìn wá sàbújá. torí tẹ bá ń wò ó bí mo máa ń wo àwọn míì tí nǹkan ò yé tí wọ́n ní kí ló kan ọba yìí àti ẹrẹ́kùnrin wọn dẹ̀ mọ̀ pé kádàrá wa ti so papọ̀ ó ní ṣe mo mú lẹ́tà ẹ̀dùn ọ̀mú ni mo mú wá ó ní òkè ó ní tí n bá padà sí hòtẹ́ẹ̀ mi ó ní kí n ráìtì òun ìjọ Wednesday ni o atọ́kùn ó ní kí n ráìtì òun bá ráìtì wọn àárọ̀ ọjọ́ kejì mo mú fún agbófinró DSS detail tó wà pẹ̀lú mi ní yàyà mú kí ní lọ army headquarter by 10 o'clock yàyà ó mú letter of request for assistance pé kí army headquarter bá mi construct the bridge yàyà submit letter yẹn ní bíi 10:20 something torí wọ́n máa kọ stamp wọn so kò wá sọ tí ìdè office yàrá ti submit letter àwọn hédì ẹ̀ tán sìn wá gẹ́sà tó ti rìsí mi lálẹ́ yẹn àwọn ń pè mí pé àwọn ti gbà kí n má wọrí kó àṣàrí ẹskísà nígbà tí ó di aago 2 ní ọ̀sán ibi tí bùrọ̀ tẹ́ bá wà ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú tó máa di aago 2 ní ọ̀sán ìtàn Kuta gba yí padà wọ́n submit ní 10:20 something ó máa di 2 lọ́sàn-án àwọn ọmọ bá kàn pè mí àgbà bàbá arúgbó ọ̀tẹ̀ àwọn bíi 3 àti kú náà tó pè mí ẹ̀gbọ́n mi kan wà òun la jíròba bọ̀dá Adésóyè òun ni party chairman APC local government yìí so ajíròba pè ọlọ́run wà ń bí o àti bàbá mọ́ mi bàbá Bínúwáyé bàbá gíná gbogbo ó ní àwọn sójà pọ̀ láàfin o pé kálukú wá ń sálọ wọn ò mọ nǹkan tó ṣe but ajíròba tóun jẹ́ party chairman pé ẹgbẹ́ wa ló wà ní state kí ló fẹ́ ṣẹlẹ̀ tó túnjọ́ ọmọọba òun la àárín wọn kọjá wọn ò sọnù pickup bíi 10 wọn ò sọ kálí wọn ti station plan olórí wọn náà wà lọkọ sáà ń bẹ bá ajíròba pè mí pé àwọn sójà bàbá sí ò sí problem ṣé kìí ṣe ọ̀rọ̀ ibà yìn wọ́n ní press conference ṣe àbí kí ló ṣẹlẹ̀ wọ́n sójà máa ti yí gbogbo Áfíríkà mo lórí lọ bèrè ta ní olórí wọn ló bá lọ bèrè ó wá di general Agboola brigade commander wọn lẹ́dẹ̀ ní engineering corps mo ní kó máa ń gbé fóònù fún ẹ̀gbọ́n ṣé ò sí kí la ṣe ọlẹ yí bẹ́ẹ̀ ká ní kábíyèsí ó ní ẹjọ́ sà ó ní àwọn rí signal láti army headquarter ni o wọ́n dẹ̀ ní with immediate effect wọ́n ní ò gbọ́dọ̀ kọjá òní ó ní mo ní signal kí nìyẹn wọ́n ní mo ń jẹra wọn bó ṣe dárúkọ ẹ̀ mo á bẹ̀rẹ̀ sí bá a sọ Yorùbá nígbà tó gbọ́ Agboola mo ní general kí ló ṣẹlẹ̀ sà ó láwọn ní signal wípé wọ́n ní approval to construct a bridge mo ní approval to do what first minute orí ẹ̀ tó kọ́ bẹ́ approval to construct ipe tí wọ́n bá tiẹ̀ retire òun lónìí o àmì gbọ́dọ̀ ṣe tí wọ́n bá gbé òun kúrò lónìí pé iṣẹ́ ti parí o commitment ẹ ti di tìjọba àpapọ̀ ní iléeṣẹ́ ológun wọn gbọ́dọ̀ approve ntí general Buratẹ kọ́kọ́ kọ sí orí lẹ́tà tí mo kọ approval ló kọ o to construct ó ní corps commander general Malu corps commander engineering wọn ló send signal síbi pé kán lọ wo odò yẹn kán wá wo bó ṣe fẹ̀ tó kí àwọn ẹ̀dẹ́ ṣe costing kán fi costing ránṣẹ́ lónìí èló ló máa ná iléeṣẹ́ ológun láti ṣe bridge
mo tún bí máa yẹn mo ní General Gbọ́lá approval to inspect ni àbí ó ní no sir, ó ní no sir, approval to construct. Excuse me, n bá ní káwọn ọmọ ọba mú wọn lọ sí ojú odò. Ìjọ tí wọ́n ti mú wọn lọ wò lásán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ta tẹ́ǹtì síbẹ̀. Ìjọ tán ti lọ yẹn wọn ò kúrò lójú odò àfijọ́ tán parí ẹ̀. Bùràtẹ́ wá kó gbogbo ọmọ ogun Nàìjíríà wá ṣí odò ẹ̀. Ìjọ náà la bà ti 100 ọdún àtọgbọ̀n jẹ́. Jeans breaker. Now kí wá ni mo wá lè ṣe tí mo lè fi san irú ẹ̀san yẹn? Ẹ sọ fún mi. Tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ló ṣe é, ìjọba kan nínú ẹgbẹ́ òṣèlú kan, ọmọ oyún inú tí wọ́n ti bí á máa sìn ni o, á máa sìn ẹgbẹ́ yẹn ni o. Kò lè yé yín. Urban migration náà máa ń sọ rural migration wà àìmọye àwọn tó ti sá lọ in the 20s in 1910 láti Kuta tí wọn ò padà wá mọ́ torí pọ́n ní kán dáwó olódò. Kuta máa ń dáwó, Ẹdẹ máa ń dáwó ńgbà yẹn. Ìgbóná pẹ̀lú míì wá ní wọn ti pa wọn láti inú odò. Now ìyẹn wá jẹ́ ṣíṣe láì dákọ́bọ̀. Ìjọ tí wọ́n jáwé oyè lé mi lórí, tí Yorùbá máa ń kọ́kọ́ wí ní pé aboyún ilé abíwẹ́rẹ́ nígbà tí àgàn àtọwọ́ àlàbòsùn. The first statement tó jáde lẹ́nu aráàlú mi ni pé odò Ẹdẹ ó lọ nígbà tí yín o. Elédùmarè ó sì gbà á, ó ti lọ. Kí wọ́n á má dá sí nǹkan kan míì mọ́ pé kánsílọ̀ wàá faná, sẹ́nétọ̀ wàá ṣe títì. Kuta ò béèrè nǹkan kan míì lọ ìmọ̀. Kí nǹkan máa fi gbogbo ọjọ́ dúpẹ́ lọ́wọ́ olóore yẹn. Mo arí àánú Ọlọ́run rán Bùràtẹ́ sí wa ní Kuta. Oyún inú ń dúpẹ́, àṣẹ́bí ń dúpẹ́, àwọn baba ńlá mi náà ń dúpẹ́, àwa náà sì ń fi àkókò ìdúpẹ́. So ara ìdàgbàsókè èyí tó pàpàǹbarì jù ńbẹ̀ nìyẹn tí Elédùmarè ti pàṣẹ wa ṣe níṣe tá a débẹ̀, ara ẹ̀ lẹ́gbọ́n yẹn. Ìwòye tèmi, òkú ọba, òkú ìlú ni, ìlú ló lòkú ọba. Nílẹ̀ Yorùbá ìlú ló lòkú ọba. Nílẹ̀ Gẹ̀ẹ́sì náà ẹ wo ọbabìnrin tó gbéṣẹ̀, ẹ rí pé ìlú ló lòkú ẹ̀. Ayé ń yí padà. Bí ètò ọba jíjẹ nílùú kọ̀ọ̀kan ṣe yàtọ̀ síra wọn, bẹ́ẹ̀ náà ni ètò ìpapòdà ìpalẹ̀mọ́ ọba tó bá papòdà ṣe yàtọ̀. Ìdálù kọ̀ọ̀kan ètò wọn yàtọ̀ síra wọn. Irú ní Òwu Kuta, aláwo kankan ò ní ṣe pẹ̀lú ìlànà sísìnkú ọba. Ìlú míì náà pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé aláwo ò ní ṣe pẹ̀lú ẹ̀. But àwọn ìlú kan wà tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nígbà ìwáṣẹ̀ nìyẹn, ṣùgbọ́n nǹkan ń yí padà. Ó ní tí àwọn náà rí kí wọ́n tó fohùn fọ̀ sí àwọn ọmọ ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n ní ìdáhùn béèrè yín, ìlú ló lòkú ọba. Ọba tí ó kú gbéṣẹ̀ kò mọ ohun tó ṣẹlẹ̀ sí òkú òun mọ́, àbí? Ibi àti ẹ̀ ń yọ̀ ni. Ó bá jẹ́lẹ̀ India ni, ebi wọn ó dáná sun gbogbo ohun táwọn yìí ni. Wọ́n sì kó irú ẹ̀ núgò. Ó dáná sun ni. Bó ṣe wò ó lówó tó, bó ṣe wò ó nípò kó lọ́lá tó, wọ́n á dáná sun, wọ́n á sì run, wọ́n sì kókó ẹ̀ núgò. Ẹ̀yin Yorùbá bọ̀ ẹni amúkùn ẹrù ẹ wọ́ lókè lẹ́wọ̀ ẹ̀ wọlẹ̀. Àwọn òyìnbó amúnisìn wọ́n gba agbára tó wà lọ́wọ́ ọba, wọ́n gba díẹ̀ ńbẹ̀. Àwa ara wa náà tún wá gbà yòókù. Tí a bá sì fẹ́ kí
àwọn orí adé kí wọ́n sì lẹ́nu, kí wọ́n tún wúlò láwùjọ bó ṣe yẹ. Wọ́n gbọ́dọ̀ yí òfin orílẹ̀-èdè padà kí wọ́n wá bí wọ́n ṣe fi wọ́n sí àyè tó tọ́ àti tó yẹ. Ẹ bá rórí adé mi tó bá dé gbàgede ibòmí, kánsílọ̀ mi ó jókòó tí ò ní dìde, because kánsílọ̀ wà recognize. Kò sí ibi kankan tí constitution ti recognize orí adé, kò sí. Ọ̀dẹ̀ ìyanṣẹ́ méjì fórí adé náà ju maintenance of culture and tradition tó wà nù certificate ìjọba nǹkan. So orí adé wá dàbí Rímí. Gómìnà Kánò pín ìgbà kan rí, ó ní a traditional ruler is a civil servant that can be appointed and fired. Bó ṣe rí nìyẹn. Secretary local government schedule ẹ̀ ní lọ́balọ́ba látòrí àwọn bàbá wa Ọọ̀ni lórí àwọn bàbá wa Aláàfin, bàbá Àwùjalẹ̀. Secretary council tíjọba bá gbèsè ẹ̀ dé, secretary council ni wọ́n ní kó communicate nítorí ibi tí fáìlì wọn ti bẹ̀rẹ̀ nìyẹn. Policy fáìlì lọ́balọ́ba kọ̀ọ̀kan wà lọ́dọ̀ secretary local government, wọ́n wà ní council. So kò sí ọba tó lágbára mọ́, ọba tó no powerful king, ọba tó ní influence lókù. Kò sí ọba tó lágbára mọ́, ọba tó ní influence lókù. Ọba tó bá mọ̀ ọ̀yàn, tó bá ṣe, tó ní gbajúmọ̀, tó lọ́n sì tún kẹ́ díẹ̀ ló lè rí nǹkan gidi bẹ́ẹ̀ gbé ṣe. Sọ pé wọ́n láyé ìgbà bẹ́ẹ̀. Kò jẹ́ aṣọ̀yẹ̀wò support. Mo sì mọ̀ pé àwọn adarí wa bíi bàbá Ọọ̀ni Sultan tí wọ́n jẹ́ àwọn front line wa, wọ́n wà lórí akitiyan pé kí constitution amendment wà bẹ́ẹ̀. Àjọṣe wa pẹ̀lú àwọn ládéládé ó gún régé. Bàbá wa Onírìṣà